ẹkúnlẹ̀ mo sọ ọ̀rọ̀ kan lánàá so tí àwọn ìbéèrè kan jẹyọ ní ibi bẹ̀ mo sọ pé èmi ò wá láti wá fi ìyapa kan sáàrin lọ́balọ́ba bí ó ṣe wípé àwọn ọba tó ti sùn a nílò láti máa ṣe ìtanijí fún wọn kó lè mọ ibi tí wọ́n kù sí sísùn àwọn ọba wa òun lógún àtẹ̀yìnjà fi ń jà wá nílẹ̀ kóòtù òjíire gẹ́gẹ́ bí àpẹẹrẹ ṣèbí ṣẹ̀ríà ni wọ́n ń pàṣẹ káàkiri nílẹ̀ Yorùbá nísìnyí gbogbo alásìmọ̀ ipa tí ṣẹ̀ríà lọ tó ń kó nínú ìgbésí ayé èèyàn ẹjọ́ nínú náà ti lọ́yẹn níbi tí wọ́n ti lo ṣẹ̀ríà lọ olówó mélòó lẹ ti rí pé ṣẹ̀ríà lọ yẹn ṣiṣẹ́ fún tí wọ́n gé apá ẹ̀ tàbí tí wọ́n yọ ojú ẹ̀ kan tàbí tí wọ́n gé ẹsẹ̀ ẹ̀ kan olówó mélòó ní náà ti lọ́hùn ẹ̀ lè rí then èèyàn mélòó lẹ ti rí pé wọ́n gé pósẹ̀ ní náà ti lọ́yẹn tí wọ́n gé apá ẹ̀ tẹ́ ẹ lọ béèrè tẹ́ ẹ gbọ́ wípé Fúlàní gangan lẹni tí wọ́n gé apá tí ṣẹ̀ríà lọ mú yìí Haúsá lẹ máa rí wípé wọ́n gé apá wọ́n gé ẹsẹ̀ ní north torí pé kí ni ṣẹ̀ríà lọ yẹn òun gangan ní òfin tí wọ́n gbé kalẹ̀ tí wọ́n fi ń gba ìlú adẹ̀ láwọn lọ́balọ́ba ṣùgbọ́n àwọn kan ibi tó yẹ wáyé káwọn bá wá jà sí wọn ò jà síbẹ̀ ìlànà bí wọ́n ṣe rí allocation gbà lọ́wọ́ government òun ni wọ́n ń wá káàkiri ẹ wá wo orú Aláàfin yìí ní ìsìn ìtarùbá bó ṣe débẹ̀ wọ́n á jọjọ ja ìjà yẹn ni ṣẹ́rí ẹ má jà purọ́ tanra wa ọjọ́ ọ̀la ilẹ̀ kóòtù òjíire ó ń kan wá lómi inú mò ń sọ wípé àánú àwọn ọmọ wa tá a bí àánú wọn ń ṣe ní torí pé kí ni àmọ́ nǹkan tó máa wù nípa Islam lọ́jọ́ ọ̀la torí wípé èso rere kan báyìí ààrí wípé ó máa tibẹ̀ jáde sí ilẹ̀ kóòtù òjíire ààrí ṣèbí ojú wa nísìnyí òun náà ti ń gbógun ti ẹ̀sìn kìrìsìtẹ́nì wọ́n ń gbógun ti ìṣẹ̀ṣe àbí bẹ́ẹ̀ kọ́ ṣèbí à ń wò ẹ wá wo ìgbésí ayé àwọn lọ́balọ́ba wa ok nígbà tí Ọ̀yọ́ Aláàfin Ọ̀yọ́ ó débẹ̀ tàì débẹ̀ ó bá ẹran ìfẹ́ wá ẹran interest òun ló bá wá ajá tó gbé wá ó wá bẹ̀rẹ̀ sí ní gbó káàkiri whereas gbígbó ajá ẹ̀ kò dẹ̀ sí nǹkan tó fẹ́ fi olówó ẹ̀ ṣe mo rí pé àwọn ọba kan ní ṣé Ìjẹ̀bú náà ti sọ̀rọ̀ àbí Aláké Ẹ̀gbá lọ́dà kó sọ̀rọ̀ pé Aláàfin ṣé number 3 ni wọ́n pè àbí number 4 wípé after all ni ọba of Benin ló kàn after ọba of Benin Aláké Ẹ̀gbá after Aláké Ẹ̀gbá Àwùjalẹ̀ wọ́n ṣàkà failure oní gbogbo nǹkan táwọn bá wọn yẹn ká fake òun ni mo ní ṣe rí nígbà tí wọ́n ń sọ̀rọ̀ tí wọ́n fẹ́ ka position ọba wọ́n wá lọ máa bẹ̀rẹ̀ lórí Odùduwà ìyẹn Lérè Ọlá a ò lè bẹ̀rẹ̀ position ọba lórí Odùduwà lórí Lérè Ọlá kò possible ọba kan wà nílé Ifẹ̀ tó ń pè ní Ọbalùlù àrólé Òrànfẹ̀ onílé iná kò sẹ́ni tí ò mọ ipa Òrànfẹ̀ onílé iná ó ju gbogbo àwọn ọba wọ̀nyí lọ tẹ́ ẹ̀ bá mọ̀ ó jù lọ kódà má jẹ́ wá lọ sí ibi bẹ̀yẹn nígbà tẹ́ wá ń kà wípé tálààfin sọ wípé òun ni olórí gbogbo ọba kódà òòrì ọwá òbùkún èwí eléwí ọlọ́wọ̀ ọwá of Ìdànrè tí Ọlọ́fin Arẹ́mi tán ṣàmọ̀kóhùn ló tẹ̀lú Ìdànrè dó ọwá of Ìdànrè tàtí ní kí n tún sọ o Déjì of Àkúrẹ́ tó rọmọ Oòduà náà ni no ọmọ ọdẹ ya ọmọ Ògún rádà but pàtìkọ Oòduà pàtìkọ Ògún ni now kí náà ti ń pe orúkọ ẹ̀ tàtí mo fẹ́ dárúkọ yẹn even Olúgbọ́n àti ìlú yìí náà wọ́n ṣàpọ̀jà tí ń rẹ̀rẹ̀ bẹ́yẹn ṣe mọ̀ pé gbogbo wọn tí mo kà sílẹ̀ yìí Aláké Ẹ̀gbá yes Àkárìgbò Ọlọ́tà of Ọ̀tàland ṣe mọ̀ pé gbogbo wọn yẹn ṣe mọ̀ pé wọ́n ju Aláàfin lọ wọ́n jù lọ ẹ jẹ́ ń fi ní evidence kẹ́lẹ́ èrí o gbogbo ìgbà tí wọ́n tẹ̀lú tí ẹ ń sọ tí wọ́n jọba wọ̀nyí wọn ò tí ì tẹ̀lú Ọ̀yọ́ fara ẹ̀dọ́ oyè yìí nìsín history wọn ó ṣe ń trace ṣebí Ọ̀rànmíyàn lẹ ló tẹ̀lú Ọ̀yọ́ dó ẹ̀dẹ̀ ń claim pé òun ni ọba àkọ́kọ́ bó tẹ̀ pé Ọ̀rànmíyàn kò jọba nílùú Ọ̀yọ́ bó tẹ̀ pé nígbà yẹn Ẹlẹ́yọ̀ ni wọ́n ń pè which is Ẹ̀yọ̀ Àjòrí òun ni Ẹ̀yọ̀ Àjòrí òun ló ń jẹ́ ńgbà yẹn inú ẹ̀ náà ti mú Ọ̀yọ́ ilé jáde bọ̀ Ẹlẹ́yọ̀ Àjòrí ni Ẹlẹ́yọ̀ Àjòrí yẹn ni wípé kò sí ọ̀pẹ kankan níbẹ̀ àtẹ ni wọ́n ń jẹ òun náà fi ń pè wọ́n ní Ẹlẹ́yọ̀ Àjòrí Ẹ̀yọ̀ Àjòrí rather now ibi tí wọ́n á lọ ni wípé gbogbo ìgbà tí wọ́n ń jọba àti ọlọ́ba ọ̀fọ̀ ọba ilé ṣe mọ̀ pé ọba ilé ìlú yẹn ti dàgbà gan-an ni
ìlú yẹn ó ti dàgbà. Ọba ilé lákùrẹ́, ọba ilé lákùrẹ́ after ìgbà Ifẹ̀ ò dáyé òun náà dá ìlú yẹn lẹ̀ o kẹ́lẹ́ mọ́ ìgbà Ifẹ̀ ò dáyé. Ìlú kan náà wà lérí Àkókó mẹ́yẹn, ìlú kíní màá rántí ìlú yẹn, Ọ̀kà mẹ́yẹn ló wà, Ọ̀kà Àkókó ibẹ̀ ló wà ìlú yẹn. Ṣé wá rí àwọn ọba wọ̀nyí wọ́n ju Aláàfin lọ lọ́nà mẹ́wàá. So kí ló wá dé tẹ́ wá ń pariwo pé Aláàfin òun ló lórí ọba gbogbo, ẹ ń pariwo pé empire. Ta ló ní last empire? Ìbàdàn ló ní last empire náà. Ìbàdàn ni, Ìbàdàn ló yẹ kó máa pariwo wípé àwọn ju gbogbo yín lọ. Up till now Ọ̀yọ́ tẹ́ rí abẹ́ Ìlọrin ní Ọ̀yọ́ ìwà. I'm telling you the fact. Ẹ lọ béèrè lọ́wọ́ Ọ̀yọ́, ẹ lọ ṣe ìwádìí wípé ṣé wọn ò san ìṣàkọlẹ̀ fún Ìlọrin rí. Ẹ tún wá lọ béèrè lọ́wọ́ Ọ̀yọ́ tó ń sọ̀rọ̀ yìí pé ṣé wọn ò san ìṣàkọlẹ̀ fún Ìbàdàn. Ẹ lọ béèrè ní ọwọ́ wọn. Àwọn tó yẹ kó máa claim pé àwọn lórí yín òun ni Oǹdó àní Èkìtì. We are the one láṣẹ egungun apá yín. Ẹ bá mọ story kẹ lọ béèrè story yẹn. Now Aláàfin ò lè halẹ̀ débi tá a ti máa halẹ̀ mọ́ Olúwayé tí ń ṣe Ọọ̀ni Àdìmúlà. Kò possible. Ọọ̀ni, ipò Ọọ̀ni ní ilẹ̀ òun ni lápé. Bó tẹ̀ jẹ́ pé wọ́n yí padà, àdèmà pa àwọn Fúlàní ló wà ní ìkíyà ẹ̀ tí wọ́n ní Ọọ̀ni àti Ọọ̀ni ibi tẹ́ ẹ bá pè é ara nǹkan tí àgbà fi jù yín lọ nìyẹn. Now tẹ́ bá ń sọ wípé Ọọ̀ni abọ́ rẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀, Ọlọ́fin ni wọ́n ń jẹ́ tẹ́lẹ̀, ẹ dákun Ọ̀yọ́ ọ̀hún fún ara rẹ̀ ṣáláàfin lẹ̀ ń jẹ́ tẹ́lẹ̀ ni. Ẹ̀yin lẹ́ máa tọ́nà wá ọ̀rọ̀ tẹ́ ń wá ọ̀rọ̀ o. Ṣáláàfin lẹ̀ ń jẹ́ tẹ́lẹ̀, ṣebí Ọlọ́yọ̀ lẹ̀ ń jẹ́. Kí ló fa Aláàfin yẹn? Ṣebí ìgbà tí ìlú tẹ́ tẹ̀dó sí tí wọ́n wá sọ fún yín pé ó da ibi tẹ́ ti wá ẹ jẹ́ á padà síbi tẹ́ ti wá ká lọ tó ibi bẹ̀. Ẹ wá ní rárá ẹ ti ṣèbí àti Láàfin. Ibẹ̀ ni word of Aláàfin ti jáde o. Ká mọ̀ bẹ́ẹ̀. Okay, àwọn ìlú tẹ́ wá ń sọ wọ̀nyí ṣé orúkọ tí wọ́n jẹ́ níbẹ̀rẹ̀ irú Déjì of Àkúrẹ́ ṣé Déjì ni wọ́n jẹ́ tẹ́lẹ̀? Déjì yẹn dàtí sẹ́ Ọwáfadéjì ló di Déjì, yes, but ó lórúkọ tí wọ́n jẹ́ tẹ́lẹ̀ kan tó jẹ́ orúkọ yẹn náà. Most of àwọn ìtẹ́ ọba lónìí ó ní orúkọ tí wọ́n jẹ́ tẹ́lẹ̀ kan tó máa jẹ. But nǹkan tí mò ń sọ ni wípé wọ́n pa orúkọ ipò ọba dà wọn ò padà, ìyẹn ò mí ìpínlẹ̀ láti máa fi judge wípé kinní kan ṣe kinní kan. Ṣùgbọ́n nǹkan tá à ń sọ ni wípé Aláàfin tó bá ń claim ipò máa claim ipò wá sí ọ̀dọ̀ Èkìtì àti Oǹdó. Tó bá fẹ́ yan pé ipò ilẹ̀ Yorùbá máa yan wípé Awẹ́, Ṣakí, nǹkan kan wọ̀nyẹn, àwọn sàbẹ̀ àwọn ìlú bíi 6 tó wà lábẹ́ ẹ̀ tó jẹ́ Yorùbá nígbà yẹn, àwọn ló yan ipò fún, àwọn ló yan fún. Má sọ wípé ó yan fún Oǹdó àti Èkìtì. Ẹ̀yin tẹ́ wá jẹ́ ọba wa ní ìlú Oǹdó àti Èkìtì, ẹ gbéra ńlẹ̀ ẹ dìde, ẹ yé ń sùn mọ́. Ẹ má fi ẹ̀sìn, ẹ yọ ẹ̀sìn kúrò lórí ipò ìjọba yín. Ẹ̀sìn tẹ́ ń ṣe yẹn kò jẹ́ kí ẹ gbọ́n kẹ́ lè ráyè mọ́ the next thing to do láti lè tackle, láti lè save àwọn citizen yín, àwọn ará ìlú yín. Ìwé ọ̀fadó ó dọwọ́ yín, ọlọ́wọ́ ọ̀fọ̀wọ̀ kábíyèsí ó dọwọ́ yín, ọwọ́ alẹ́ ìlú Ìkàrẹ́ ó dọwọ́ yín, asín ọ̀fọ̀kà ó dọwọ́ yín, sákẹ́ ọ̀farigidi ó dọwọ́ yín o. Màá máa pè yín ní kankan ó dọwọ́ yín. Aládésùnlóyè ti Ìṣòwò Àkókó ó dọwọ́ yín. Bírí ọ̀fẹ́ pè mí ṣé gbérí náà ni táìtù tó ń jẹ́ náà báyìí, ẹgbẹ́ àgbérí náà ni ó dọwọ́ yín. Àpáta Ìpè ó dọwọ́ yín. Gbogbo àwọn táìtù tí mi ò lè há sórí ó ti pẹ́ táwa ti kúrò ní kinní bẹ̀yẹn, so ó di ọwọ́ yín. Déjì of Àkúrẹ́ ó dọwọ́ yín o. Ọwá of Ìdànrè ó dọwọ́ yín, mi ò bọ́n tí yan ní ọba níbẹ̀. Èwí of Adó ó dọwọ́ yín. Alára Ajérò ó dọwọ́ yín o. Ọwá Òbùkún ó dọwọ́ yín. Gbogbo yín bẹ́yẹn Òòrè Èkìtì ó dọwọ́ yín o. Ẹ gbéra ńlẹ̀, ẹ má jẹ́ kí Aláàfin kó ráìdì yín mọ́. Ẹ má jẹ́ kí Aláàfin kó ráìdì yín mọ́. Enough is enough. A kì í ṣe ẹrú. Aláàfin ò jù yín lọ. Ẹ̀yin gangan lẹ ju Aláàfin lọ. Ẹ̀yin lẹ jù lọ. Ẹ má jẹ́ kó ráìdì lóyún lórí mọ́. Ọ̀yọ́ empire òwò ẹrú ni wọ́n fi ṣe. Òwò ẹrú ni tí wọ́n tà wá fún òyìnbó. Ọ̀yọ́ tó tara wọn tẹ́ kí wọ́n tó ta ọmọ wọn fún òyìnbó. Èèyàn kì í ní empire lórí àwọn èèyàn rẹ̀. Èèyàn máa ní empire lórí country míì ni. Tí wàá sọ pé o ní empire lé wọn lórí kì í ṣe lórí àwọn èèyàn yẹn. Àwagun lé ẹ̀ka sùn Aláàfin pẹ̀lú nǹkan tó fojú àwọn èèyàn wa gbẹ́. So bó ṣe rí òun nìyẹn. Ọ̀yọ́ òjò Aláàfin òjò ọba kankan lọ. Bẹ́ẹ̀ ni Aláàfin òjò àwọn ọba tí mo dárúkọ wọ̀nyí kò jù wọ́n lọ. So ẹ lọ gbọ́ story yín dáadáa kẹ́ dẹ̀ mọ ìtàn yín kẹ́ mọ̀ dáadáa. Ẹ ṣeun, mo tún yín padà.